mo tún fẹ́ ṣe mí ní sẹ́yìn pẹ̀lú Saheed Òṣùpá lọ́dọ̀ fújì agbára orin afẹ́fì méjèèjì wọ́n ra wọn asólà ló máa ta ẹ́ tó bá ti lè mówó wá èmi ò sọ pé mo mọ orin ikọ̀ ṣùgbọ́n àwọn tèmi àgbò tó nǹkan ní baba arábíà. famous mi famous àwọn tèmi ló fẹ́ jó ìyẹn jọ̀wọ́ ẹ fún mi nílùú o. ìyàwó mi l'Amẹ́ríkà rè o fún mi láyọ̀ mi òyìnbó lé. ọmọ ni ó jogún o orin àti ìlú mi tí mò ń kọ ọmọ ni ó jogún ọmọ ni ó jogún orin àti ìlú mi tí mò ń kọ. Bọ́díù. Ó yẹ kẹ́ bá ń fórí yánà níṣẹ́. Ẹ fún mi lọ́pàá, kẹ́ ẹ fún mi ní microphone. Anna.
ọmọ ní ó jogún bíbélì tí mo ra ọmọ ní ó jogún o iṣẹ́ ọwọ́ mi. ọmọ ní ó jogún sẹ́ kùrìánù tí mo ra ọmọ ní ó jogún o iṣẹ́ ọwọ́ mi iṣẹ́ tí mo ń ṣe mo lè fi lọ́mọ lọ́wọ́. ọmọ mọ́gàjì kí láǹfààní ọmọ. elémùrè sẹ́mi kí lọ́mọ jámọ́ kí ni ìtumọ̀ ọmọ. ọmọ níyì ọmọ nídẹ ọmọ làfíà ayé ọmọ ṣe kókó bíná bá kó abẹ́rú bójú o ọ̀gẹ̀dẹ̀ kù fọmọ ẹ̀rọ́pò bálàdé òsì ń lé ọmọ ẹni ní ojú ogun ẹni àti kàyẹn nínú aláwìyé ti pẹ́. ọmọ ní gbé ní ìga ọmọ ní kẹ́ni ọmọ ní sìn kúnú sí o ọmọ o ọmọ ṣì ọmọ làbẹ́ ayé aṣọ òbúra tó tọmọ òsì o. ní ojogún o aṣọ iye tí mo ra ọmọ ní ojogún o iṣẹ́ ọwọ́ mi. kí ni ìṣirí bọ́ìsì tí ó lọ́mọ láyé. kí ni ìwúrí obìnrin tí ó rọ́mọ láyé. orí máa yà mí làgàn bàbára bíyá. má jẹ́ rádán o lórí ọmọ wuyì ọmọ ṣe kókó. torí ọmọ lèmi ṣe ń ṣiṣẹ́ òbágò torí ẹ̀yin ọ̀rẹ́ o òun lèmi ṣe ń múlẹ̀ torí ọ̀rẹ́ ni mo ṣe ń ṣàwo ni mo ṣe ń ṣe ìmúlẹ̀ o torí pé ojú ẹni aláwo òun láti ń ṣe bí ẹni fẹ́ ni bá a bá pẹ̀yìn dà tán àìmọye ẹni tí yín mú sí ni. olúńlá torí ọmọ ni mo ṣe ń ṣiṣẹ́ torí ọ̀rẹ́ o ni mo ṣe ń múlẹ̀ torí ìjọ́ tí mo bá kú ìjọ́ tí mo bá lọ kẹ́ má lè fìyà jọ ọmọ mi lẹ́yìn ẹ má fìyà jọ ọmọ mi lẹ́yìn ọ̀la. Jogún o aṣọ iye tí mo ra ọmọ ní ojogún o iṣẹ́ ọwọ́ mi. ọmọ ní ojogún o kùrìánù tí mo ra
ọmọ ní òjòkun o aṣọ ara mi ni ọmọ ní òjòkun o aṣọ yàní tí mo ra ọmọ ní òjòkun o aṣọ ara mi ni. ẹni bá rẹ mọ́kàálẹ̀ kan ṣo ló máa ma ṣọ ara mi ẹ lọ. aṣọ ara mi tí mo nílé 34 ní 17 ayé bá wà sábà mo tó gbogbo ẹ̀ sínú ilé nìkan níjọ́ bá ń jagun ayé o ní máa ń sọkọ̀ mọ́rùn sọkọ̀ mọ́dì ní máa ń yànnà fìlà sọ́ba lọ́hùn ọba máa wá máa sọ pé wọ́lá ọjọ́ tí ń faṣọ ara mi ní gbolẹ̀ ní Saudi ọlọ́wọ́ mi ò mọ bí ojú ẹwà wa la o wọlá ara mi mẹ́ta táyé orí ìdí ẹ̀ alif lam mim ìṣòro tí mo wà ìjẹ̀mbórí ẹ̀ kíá ká torí jọ mẹ́ta o ọ̀yàlà ojú akálà wà gbà ọmọ ní ojú ogun o kùrìánù tí mo rà ọmọ ní ojú ogun o aṣọ ara mi mi. ọmọ ní òjòkun o kùrìánù tí mo ra ọmọ ní òjòkun o aṣọ ara mi mi. èèyàn tó bá ń jẹ̀fọ́ ní Nàìjíríà tó bá ń gbàdúrà sọ́fà lọ́hùn póun fẹ́ lọ́ọ́ mọ́ ọ́kà ó ti rò pé bọ́n ṣe ń kọyìn bẹ́ẹ̀ ló ṣe rọ̀ ní Saudi ó wá dé mọ́kà tán ó ń sọ fọ́ ọlọ́run kóun ò ní wá bímọ ó sunkún ó ké ó lóun ọ̀gbọ̀ngbà tán gbé òun dábẹ́ tẹ́ǹtì ó lóun ò ní wá bímọ. kí ni káwọn tó lọ 50 kí ni kàn ṣe. ọ̀pọ̀ ló lọ sílùú mọ́ọ̀kà Saudi tó débẹ̀ tán tó ń sọ fọ́ ọlọ́wọ́n ọba mi ò mọ̀ pé bó ṣe le tó rèé òun ò ní wá bímọ. èèyàn ní Ṣọlá Ìbídùn tó ń towó jọ torí àti rí Saudi èèyàn láyọ̀ lámì pásítọ̀ tó dúró gírí wípé wọn ọlọ́run má ṣe mọ́kà lẹ́ẹ̀kan ṣoṣo ọmọ ṣe kó láyé o ẹ̀yin tẹ́ ẹ tanná sójú àgbo ẹ tètè tán ẹ jẹ́ ó mọ́lẹ̀ dáadáa aṣọ́láàdì ó ti dá wa dúró gbogbo ẹni tó bá ń ṣe fatí tó fẹ́ pa àfa láti wá ṣe wá sí ẹ máa fi sásìkò ìsọmọ lórúkọ o kó má bàa dìjà ní ìjọ kan. àfa tó bá ń ṣe wá sí ní pàtí ẹ̀yin náà ẹ máa wá lásìkò ìsọmọ lórúkọ o àsìkò tẹ́lẹ̀lẹ́ bá fẹ́ ṣeré o lágo 4 kó jẹ́ pàyẹn lẹ wá dúró tẹ́ ẹ fẹ́ ṣe wá sí o bàbá ráfíà kó má dìjà bódìjọ́ kan. ó dòde bíi 4 lè ní tírú ẹ̀ tí ń ṣẹlẹ̀ èèyàn tó fẹ́ ṣe wá sí o ọ̀rọ̀ àkọ́fi gbọ́gbọ́n tó fẹ́ sọ̀rọ̀ ní Kúránì fúnni létí tó bá ṣètò ẹ̀ wákàtí 3-4 kò burú kó fi bá wa sọ̀rọ̀ sí títí yóò wá létí tó bá jásìkò tó ti ń jẹ́ bí àkúnlé tó ti ń jẹun tó ní kálukú ti wà lọ́wọ́ ẹ̀rọ tí kúdà tí ń lọ tí brandy ń dún
lóní wàásì wá ń ṣe wàásì o ló wá ń sọ̀rọ̀ sọ́mọ aráyé ọlọ́wọ́n balẹ̀ ẹlẹ́sàn ò bá bá ọ̀fíà òun ló mẹni tóun máa dá lẹ́jọ́ ọlọ́run ló sọmi dọ̀tí wáyìn ó bẹ̀rẹ̀ lórí Jésù Kristi níjọ́sí ànábì Musa ló dá sìgá mímú sílẹ̀ nígbà tó ń kọ́ àwọn ọmọ ẹ̀ lọ sílẹ̀ lérí òtútù mú wọn bá farafíà ó wá sọ fún wọn pé igi gbígbẹ tó ń bẹ níbẹ̀ yẹn ò ẹ lọ dáná sí ẹ finá sí ẹ máa fa gbogbo wọn fà á ara wọn ń yá níbẹ̀ nìdọ́gbọ́n ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ o jẹ́jẹ́ sí ọmọ ogun kò sí ohun tó wà láyé tọ́lọ́wọ́n bá ò fọwọ́ sí àfáà kan sọ̀rọ̀ kan. ó ní bá ti ṣe ń ṣe láyé náà ṣe ń ṣe lọ́run bíbélì kan sọ bẹ́ẹ̀ nínú bàbá wa tí ń bẹ lọ́run ká bọ̀wọ̀ forúkọ rẹ kí ìjọba rẹ dé ìfẹ́ tirẹ̀ ní ká ṣe láyé bá ṣe ń ṣe lọ́run tó bá jẹ́ bẹ́ẹ̀ bàbá ráfíà gúdà ń bẹ jíìsì ń bẹ brandy ń bẹ obìnrin ń bẹ wáìnì ń bẹ oúnjẹ ń bẹ lálùjọ náà ẹ yóò bó oníṣẹ́ ńlá. ẹlẹgbẹ́ lẹ́yìn mi ọ̀rọ̀ ọmọ ṣe kókó láyé o ọmọ nìyí ọmọ nídẹ ẹni bímọ kó tọ́ àlàwo ìyá mi gbìyànjú lórí mi ni mo ṣe jọmọlúwàbí o bàbá mi gbìyànjú torí mi torí ẹ mo ṣe gbóyìnbó díẹ̀ tí mo ń sọ ó rán mi nílé ìwé ó fowó kọ́ mi ní kéwú ó fọ̀rọ̀ bọ́ mi nínú ilé o bọ́n ṣe ń hùwà láwùjọ ẹni bímọ kó tọ́ bàbá rábíà kí ni kókó ọmọ nílé ayé bàbá bú ni lẹ́yìn bá ò bá gbọ́ ọmọ ẹni ló ń délé tí ń sọ fún ni ọmọ ṣe pàtàkì o ọmọ ṣe kókó láyé. ilé ọlọ́mọṣálá àgbẹ̀ àtàgbé ṣeré nínú ọdún yìí on the 1st of January ohun rere ni mo ń gbéṣe òhò láti gbàdọ́dún yìí ti bẹ̀rẹ̀ bàbá oko mo lọ bá wọn ṣàríyá ọdún ní Kòròdú on the 1st Àlàó ní ìjọ́ kejì on the 2nd mo lọ ṣọjọ́ òbí o fún màmá wa l'Óṣogbo 80 years gbogbo àwọn ọmọ màmá ẹnjìníà dókítà ọ̀pọ̀ ọmọ àtọmọ ọmọ àwọn ni wọ́n ṣọjọ́ òbí fún màmá wọn ìgbà tó di ìjọ́ kẹta mọ́ wa lọ́dọ̀ Yasin mo lọ ṣe marriage mo lọ ṣe ìyàwó fún Ismail mi o pẹ̀lú Jamil àwọn ọmọ náà jí mú dínì mi Yasin wálíkùrì àánú ní Akim ìwòyí àná mi mo lọ ṣòye fún yan ẹni mo wá kó mọ fún Dáúdà aṣọlágbà rẹ̀ ẹ̀dọ̀ Ògúnlé láti gbàdọ́dún yìí ti bẹ̀rẹ̀ o mi ò bá wọn ṣòkú ìbá àjọmọdé ìbá àṣàgbà Ọlọ́run má jà ṣọ̀fọ̀ nílé wa ire gbogbo nígbà gbogbo kó máa wá wa bọ̀ wá. ire gbogbo nígbà gbogbo kó máa wá wa bọ̀ wá lè.
wá bọ̀ wá. ire gbogbo nígbà gbogbo Kó máa wá wá bọ̀ wálé. Bíṣin bá rẹ̀ ní gbo ajẹ́sí àlànà débẹ̀ o. gbogbo nígbà gbogbo kó máa wá bọ̀ wálé. Torí bọ̀pẹ̀ bá pọn ní gbo akọ̀pẹ́ àlànà débẹ̀ o. gbogbo nígbà gbogbo kó máa wá bọ̀ wálé. Ọmọ rere lọ́dẹ̀dẹ̀ wá nínú ọdún tàwa yìí. Ọmọ rere lọ́dẹ̀dẹ̀ wá nínú ọdún tàwa yìí. ọmọ rere lọ́dẹ̀dẹ̀ wá. Èmi kọ́ máa rí mọ̀kùnrin. ọmọ rere lọ́dẹ̀dẹ̀ wá. Kódà bójóbìnrin ni ọmọ rere lọ́dẹ̀dẹ̀ wá. nínú ọdún tàwa yìí. ọmọ rere lọ́dẹ̀dẹ̀ wá. Nínú ọdún tàwa yìí. ọmọ rere lọ́dẹ̀dẹ̀ wá. Nínú ọdún tí wọ̀ yìí. ọmọ rere lọ́dẹ̀dẹ̀ wá. Nínú ọdún tí wọ̀ yìí. ọmọ rere lọ́dẹ̀dẹ̀ wá. Gẹ́gẹ́ sí nínú ọdún tàwa yìí. ọmọ rere lọ́dẹ̀dẹ̀ wá. Àní nínú ọdún tàwa yìí. lọ́dẹ̀dẹ̀ wá. Kúlé nínú ọdún tí wọ̀ yìí. lọ́dẹ̀dẹ̀ wá. Àní nínú ọdún tí wọ̀ yìí. lọ́dẹ̀dẹ̀ wá. Ìbejì méjì mo tọrọ. ọmọ rere lọ́dẹ̀dẹ̀ wá. Ìkọkùnrin kíkọjọ́bìnrin. ọmọ rere lọ́dẹ̀dẹ̀ wá. Ìkọbìnrin kíkọjọ́kùnrin. ọmọ rere lọ́dẹ̀dẹ̀ wá. Ilé ṣọlá ìbí dùn mí. ọmọ rere lọ́dẹ̀dẹ̀ wá. Ọmọ ọba jọ́ọ̀nù. ọmọ rere lọ́dẹ̀dẹ̀ wá. Olú ńlá rẹ̀ mi. ọmọ rere lọ́dẹ̀dẹ̀ wá. Nílé ìbágbèmí. ọmọ rere lọ́dẹ̀dẹ̀ wá. Nílé yọ̀mí ọ̀rẹ́ mi. ọmọ rere lọ́dẹ̀dẹ̀ wá. ọmọ rere lọ́dẹ̀dẹ̀ wá. Lọ́dọ̀ Èṣàdáyì mi. ọmọ rere lọ́dẹ̀dẹ̀ wá. Lọ́dọ̀ Èṣàdáyì mi. ọmọ rere Àwọn akọ́mọ fún Ṣáfíhù wá pàṣẹ. lọ́dẹ̀dẹ̀ wá. Àtolúbẹ̀rẹ̀ àbí mi. ọmọ rere lọ́dẹ̀dẹ̀ wá. Nínú ọdún tàwa yó. ọmọ rere lọ́dẹ̀dẹ̀ wá. Nínú ọdún tàwa yó. ọmọ rere lọ́dẹ̀dẹ̀ wá. Àwọn kò méjì lè Ṣáfíhù. ọmọ rere lọ́dẹ̀dẹ̀ wá. Ire gbogbo nígbà gbogbo kó bá wà wá bọ̀ wá. ire gbogbo nígbà gbogbo kó máa wá bọ̀ wálé. Ire gbogbo nígbà gbogbo kó bá wà wá bọ̀ wá. ire gbogbo nígbà gbogbo kó máa wá bọ̀ wálé. Ó dọ́rọ̀ àbúrò mi. Ìyàwó tuntun máa bí bèjì. Ìyàwó lórúkà. Ajíká ní omi Dáúré. Asola music director. Akórèdé marketer. Ọ̀pọ̀ alájà Sídíkà bàbá Sam bàbá Waris. Bàbá Ìsàtù bàbá Limat bàbá Bíọ́dún. Bàbá dára sí mi ọmọ tuntun. Béèyàn bá bímọ mẹ́rìndínlógún tó bá ti lágbára àti lè tọ́ wọn kò má sẹ́ni tó dì wọ́n lọ́wọ́ mú. Ọmọ ìdùnnú ni wọ́n yàtọ̀ bá mọ òjàre Asola. Ọmọ wúlò púpọ̀ jù bàbá oko. Ọmọ làáfíà yé owó ọmọ ní iye ọmọ ní dẹ ọmọ ní ìdùnnú ẹni. Èèyàn tó bá bímọ tí ó tọ́ ọmọ ní sọ wọ́n lẹ́nu. Ẹni bímọ kó tọ́ bàbá rábíà. Èyí tó bá lè tọ́ ni òbí. Ọ̀rẹ́ ilé ìwé tí wọ́n. Owó ilé ìwé tí wọ́n. Owó yunifásitì tí wọ́n. Owó táàmù tí wọ́n. Owó yunifásitì tí wọ́n. Olólárẹ̀ mi ìwọ ló ṣe mí lọ́wọ́. Ẹ̀jẹ̀ kándó ṣòwò ọmọ pálípálí lówó omi ní bá ti ráhùn olú ńlá. Prince ọmọ mi ti sọ pé kì í fowó bá mi ṣeré. Ó ṣe yọmí àríyá oṣù ọ̀làlẹ̀ Ọ̀yọ́ Aláàfin ọmọọṣẹ́ kẹrin Àtìbà.
trade fair èèyàn kọ́ lọ́mọ ìjọba trade fair wo kárí èjè mi ni. ó ṣe mo dúpẹ́ bákò àánú ọlọ́run ọba kó máa bá gbogbo wọn àwọn tàlàó káàdóso nìyẹn ní Badagry tó yá girigiri kan kò lè gbé ní dé Badagry àfi ká ṣe jẹ́jẹ́. Ṣàdáì àní girigiri kan bọ́gà kò lè gbé ní dé Badagry o àfi ká ṣe jẹ́jẹ́. ọmọ ọmọdé báyọ̀ ọkọ̀ Mọ̀nsúrátù bàbá Fárídátù bọ́ọ̀dì sọ́ni tí a rọ́bà. èèyàn ti Kádóso wà láwọn adé òwe Ṣàdáì. Happy New Year to you. Èélì wá ṣe púpọ̀ ọdún láyé. Ṣàdáì ò káre àbúrò mi gidi ni. Rẹ́kọ̀dù ọ̀làwọ́ kan bọ̀ lọ́nà ẹ̀kẹ́ ń kọ́ṣẹ́jú kan fólú ńlá. Kí má kọ́, ṣé kí n kọ́ ti Ṣáfíù? Kí má kọ́, ẹ má jẹ́ akọ́. Ẹ mọ̀ pé lọ́tún lọ́ọ̀tún lórin tiwa àwa kì í kọrin inú láìfù sínú rẹ́kọ̀dù o a máa ń mú gbogbo ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ní ọ̀túnọ̀tún ní. àkọlé rẹ́kọ̀dù ọ̀hún ìkan agbára orin gbogbo agbára orin lọ́wọ́ mi ló ààyè fapájánu èmi lórí lẹ́nu mo sì rohùn fi gbé Àlàó Ṣẹ̀fíù tipẹ́tipẹ́ bàbá yìí ni bàbá Ráfíà nídìí iṣẹ́ orin àwa lálágbára orin lọ́wọ́ ohun bẹ́ẹ̀ lẹ́nu mi tí mo fi ń gbé orin tó wà bàbá Ráfíà. orin tó wà bàbá Ráfíà. rẹ́kọ̀dù ọlọ́wọ́ méjì ló máa jáde ìkejì aṣọ lọ́hùn ni mo fi yẹn kìlọ̀ fáwọn tó ń ṣe ìgbéraga kárí ayé ẹni tọ́lọ́hùn kẹ́ ẹgbẹ́ tó kẹ́ra ẹ̀ bíṣu ẹ̀ ní bàtà ká máa fọwọ́ bò ó jẹ Àlàó Adédọ́kúnlé. ó máa jáde nínú Valentine February tó ń bọ̀ yìí kò ní pẹ́ dínà déédé sí ọmọ ogun. Ọlọ́run kó máa ṣọ́ mi máa ṣọ́ aṣọ láàmì Dáúdà mi bàbá ọmọ tuntun. gbogbo ẹgbẹ́ tí wọ́n 3 táyà tí wọ́n. gbogbo 3 táyà tí wọ́n. ẹgbẹ́ Odúsọ̀yà Odúsọ̀yà wo lórí oko ọmọ wọn níjẹ̀bú ọ̀gbọ̀rẹ̀ wọ́tàsáìdì pátápátá Odúsọ̀yà wo lórí eré ọ̀gá wa Ṣẹ́fíù mi kí ẹ bàbá oko déníṣẹ́ lóhùn mi wà máa níṣẹ́ káyé àjọ ọlọ́wọ́n bá kó máa bá abẹ́rí. mo pọ̀ rẹ́ mi sí patí ó rọtí ó gbé kúlà wá nítorí Ṣẹ̀fíù wọ gbogbo apàṣẹ ò àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ó àjẹkalẹ̀ láyé wa Àlàó ànákalẹ̀ ló gbọ́ wa Àlàó ọjà tí a dalẹ̀ yìí ó ànákalẹ̀ ẹgbà fún.
ìjọba 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 Kaaba o ìjọba 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 Kaaba o ìjọba ìjọba o ìjọba Kaaba. Ṣàfíù ìjọba ìjọba Kaaba. apàṣẹ ìjọba ìjọba Kaaba. ọmọ àdìgún ara rẹ̀ sọ ṣòkò pa. àwọn èèyàn mi wà ní ìjòkó. ọkọ̀ ìjọkẹ́ onítọ́kí. ọkọ̀ adéjọ́ ọkọ̀ bèbí tọ́kí. ajá sáfúrà tó mi àyàwó. Adéṣọlá bẹ́bí ayayọ̀ ọlá mama Wasiu mama Ibure mama Senobu ọyọ́ aláàfin òjò pàṣẹkẹrẹ ọmọ àtibáwò ìyàwó Èkìtì àyàwó àbúdá rẹ̀ tọ́ mi ò sáfúrá àyàwó àbúdá rẹ̀ tọ́ mi ò sáfúrá àyàwó àbúdá rẹ̀ tọ́ mi ò sáfúrá ìyàwó rẹ̀ mi Rasaki Ayọ̀ọ́lá. àyàwó àbúrò rẹ̀ tọ̀ olóríire. ìyàwó rẹ̀ mi Adéṣọlá. Ayọ̀ọ́lá mi Rasaki mi. ẹ má jẹ́ kó lè lálejò omele. ẹ jẹ́ ká pa àwọn ìyàwó wálé. ìyá ọlọ́mọ èní ìyá ọlọ́mọ èní ló ń jó. ìyá ọlọ́mọ èní ìyá ọlọ́mọ èní ló ń jó. Sidikatu bèbí ló ń jó. Túraká Sidikatu rẹ́rìn ayọ̀. Ó máa lé sí ọ̀rọ̀ ìdààmú láyé ẹ̀. A ti kọ́ orúkọ rẹ̀ sí ìwé àṣeyege. Dúró kọrin rẹ́rìn ayọ̀. Ada Sidika, ada Sidi. Sidi. Ẹ̀yin star of the moment. Àwọn ìyàwó alálùbáríkà nílé ọkọ. Gbogbo wọn náà wà nílé ọkọ. Gbogbo wọn ni wọ́n náà kọ́ pátápátá ni wọ́n níṣẹ́ lọ́wọ́. Sidika ọ̀dà dára sí mi ọmọ tuntun. Ọmọ alálùbáríkà tí mo wá kó. Mama Sani o, Warisi o, Aishatu o, Alimatu o, Abíọ́dún ọmọ wa.
dára sí mi o ọmọ tuntun. Sídìkà mi sídìkà o. Sídìkà mi sídì. Sídìkà mi sídì. Sídì. Sídìkà tó wéyìn fújò owó tèmi. Ẹ̀yìn àgọ́ lọ́nà o, àgbẹ̀dẹ ń bọ̀. Ọ̀gá wa àgbẹ̀dẹ. Ó dọ́jà lòdì ní gbogbo national union. Èkó fẹ̀ríra, Abásúlè wọ́nà, Abábálè Jésù. Ọ̀gáwọ̀ lèmi, ọkọ̀ olúgbọ́ ọ̀la. Èyí tó dò lóòpin, Abábálè Jésù. Abásúlè wọ́nà. Ọmọ bá dúró. Àgbẹ̀dẹ ń ṣiṣẹ́ ẹ̀ lọ, national ń dára sí i. Àgbẹ̀dẹ ń ṣiṣẹ́ ẹ̀ lọ, national ń dára sí i. national yìí ó ní bàjẹ́. Ìjọba àgbẹ̀dẹ. Ẹ̀yàgò lọ́nà ọ̀gá ń bọ̀. Ẹ̀yàgò lọ́nà ọ̀gá ń bọ̀. Adọ́kọ̀ lábẹ́dẹ kò bẹ̀rù ògún. Síkúlẹ̀ ó máa tẹ̀mú wọn. Adọ́kọ̀ lábẹ́dẹ kílà ó ti ṣe ògbà lábẹ́dẹ tó bá wọlé. Èlé yìí ó bá lábẹ́dẹ bá dé. Adọ́kọ̀ lábẹ́dẹ. Bá lágbẹ̀dẹ bá dé. Adọ́kọ̀ lágbẹ̀dẹ. Ilé ó ti ṣe ó bá lágbẹ̀dẹ bá dé. Adọ́kọ̀ lágbẹ̀dẹ. Ilé ó ti ṣe ó bá lágbẹ̀dẹ bá dé. Adọ́kọ̀ lágbẹ̀dẹ. Èpè yìí ó bá lágbẹ̀dẹ bá dé. Epo. Ẹdọ́nà ara mi o, ẹlùlù tódùn ẹ má fi wòrúurú sí. Eré ní eré fàájì ni. Àgbẹ̀dẹ o, gbogbo ìgbà tí bá ti rí dúdú, ó máa ń fún mi ní 20,000 torí àgbẹ̀dẹ ni. Ó ti mú kan wá tẹ́lẹ̀, ẹlẹ́ẹ̀kejì rẹ̀ o, owó àgbẹ̀dẹ. Gbogbo àjẹ́ ìgúnlẹ̀. Àdìyó mi tó ìpàdé mi ń gbọ́. Ọba àjèjì gbogbo láàrò. Ọ̀ríjínà ọmọ Ẹ̀gbá. Ọba àjèjì yé wá. Ikú tí ó bá pa lágbẹ̀dẹ o kò gbọ́dọ̀ pa fínáfíná. Ikú tí ó bá pa lágbẹ̀dẹ o kò gbọ́dọ̀ pa fínáfíná. Àgbẹ̀dẹ tajú nínú ìlú náwó sídíkà tún yá ọlọ́mọ. Gbàdákìrì ṣáà làwọn ayé oko afọ́n. Ajá làwọn ká àdóso bàbá oko.
agbẹ̀dẹ okú ìnáwó on the 3 okú adúró tí ọ̀gá ẹ̀ o ọmọọṣẹ́ tó bá ń sọ ọ̀gá ẹ̀ ó dá mi lójú. àní mo ní kó má lè lálejò ẹja ṣeré ní kó lọ́pọ́n lórí torí asolad. bẹ́ẹ̀ bá rọmọṣẹ́ tó bá ń ṣe pàtí ò bọ́gà bá wà níbẹ̀ ọmọṣẹ́ ẹ̀ ń wúlò gidi gan ni. mọ́díù ajá sídìkà ajá sídì ìyàwó dáúdà mi dáúdà. Dáúdà dáúre. Asolada rẹ̀ lọ. Dáúdà dáúdà dáúre. Dáúdà ànábì Dáúdà Dáfídì mi ò fẹ́ kó lè lálejò bí mo ṣe ń wí fèrè yìí gbọ́dọ̀ pọ̀ ju o ẹ jẹ́ kí bẹ́ẹ̀sì kó máa dún torí Dáúdà dáúre ọkọ̀ sídìkà ọlọ́yàyà Dáúdà Dáúdà dáúre. Gani bàbá wa rí sí i. Dáúdà Dáúdà dáúre. Dáúre mi Dáúdà 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 dáúre. Àgbẹ̀dẹ ló ní kí ẹ Dáúdà Dáúdà dáúre. Dáúdà ó ní kí Tajudeen Dáúdà Dáúdà dáúre. Dáúre ó ní kí Tajudeen Dáúdà Dáúdà dáúre. gbogbo tún Dáúre o.
agbẹdẹ o gbogbo àwọn ọmọ tó ń kó sẹ́yìn wọn ò ní jábọ́ ṣáfíù gbogbo ọmọ tó ń kó sẹ́yìn wọn ò ní jábọ́ ògùn ò ní ìfẹ́ jẹ wọn wẹ̀ wọn ò ní fìbọn pẹ̀lú rí nínú gbó èwo òrìṣà. kíkú má pa yìí kárùn má má ṣe o kárùn má má ṣe kíkú má pa yìí o àgbẹ̀dẹ Tajudeen ni ọ̀gá wa o àgbẹ̀dẹ Tajudeen ni ọ̀gá wa o ó ṣe fọ́mọdé èèyàn ni ó ṣe fàgbàlagbà èèyàn ni ọkọ Rashidatu èèyàn ni. Baba Sulemana èèyàn ni Baba Taoridi èèyàn ni Baba Faidatu èèyàn ni Tajuwa gbẹdẹ. Aṣọlá ìlónìí kí ẹ Tajuwa gbẹdẹ. Èkó mọ́tò Èkó àgbẹ̀dẹ Tajudeen ni mọ́tò Èkó Èkó mọ́tò Èkó láti Port Harcourt mọ́tò Èkó kódà láti Kánò àríyọrí mọ́tò Èkó mọ́tò Èkó. Ajá Sidika ajá siri olúla ajá Sidika tù mí o. àwọn ọmọ ẹgbẹ́ Sídíkàtù wọ́n ń bàjọ́ lọ́wọ́ ẹ̀yin ọmọ ẹgbẹ́ alájà sídísídí star of the moment gbogbo ẹ̀yin èrò yẹ lọ́jọ́kọ́ ẹ̀yin ọmọ ẹgbẹ́ alájà Sídíkàtù wẹ̀yìn fújì owó tèmi àwọn èèyàn mi wà ní Bàdágìrì tó fẹ́ràn Dékúnlé àwọn bí olóńlá o èèyàn mi ní John Prince ọmọọba èèyàn mi. máníjà mi àbúrò mi ọ̀rẹ́ mi àná mi ṣẹ́bẹ́ni tí mò ń sọ Báyọ̀ Bágòní. ṣẹ́bẹ́ni tí mò ń sọ Báyọ̀ Bágòní. gbogbo trade fair ó ti mẹ́ni tí mò ń sọ Báyọ̀ Bágòní. wọ́n ní kájí ní báàníjà mi lágége mo gbà. Báyọ̀ Bágòní máa níjà mi o gbogbo Bàdágìrì pátápátá. Èṣàdáì àsísítà máa níjà ní gbogbo ìlú pátápátá. ẹ̀yin ọmọ ẹgbẹ́ Sídíkàtù bàjá mi o. ẹ̀yin ọmọ ẹgbẹ́ Sídíkàtù làjà mi o. ẹ ò ní wá ẹ ò ní wá ẹ ò ní wá kìsà kẹ̀yìn aṣọ. ìràwọ̀ tó ń tàn yìí ó ìràwọ̀ gidi ni. ó ra onílù lẹ́yìn mẹ́gbẹ́ kọ́mọ́kọ́mọ́ ẹ má jẹ́ kó rọ̀ lárọ̀ jù. Star of the Moment Club of Nigeria
ẹgbẹ́ obìnrin ni wọ́n ẹgbẹ́ ìyá ọlọ́mọ òsìbìkà ọwọ́ ajé ajé lọ́wọ́ ọwọ́ ajé ajé lọ́wọ́ ojúlé òwúrọ̀ yìí mo bẹ́lẹ̀ dá sọ̀rọ̀ ìgbà bọ̀wọ̀ wọn lànà rere fún mi ọwọ́ ajé ajé lọ́wọ́ wọn. epo múríò. àwọn ìyàwó rere lọ́ọ̀dẹ̀ ẹ̀jẹ̀ ọkọ ẹ̀wò wọn ẹ̀ tún wọn wò àwọn alálùbáàríkà tó dúró kiri ẹ̀wò wọn ẹ̀ tún wọn wò gbogbo star of the moment gbogbo wọn náwó kan àdóso kò ní bàjẹ́ fún yín ọyọ ọlọ́wọ́ mo dúpẹ́ tó sọ mi dàmọ́dù ìjó ọpẹ́ òun la wá jó ayọ̀ ọpẹ́ òun láyọ̀ torí pé ó sọ mi ṣàkọdún. sídíkà kì í ṣalápọn abẹ́rí ni sídíkà kì í ṣalápọn gentleman ìyàwó mi ìyàwó mi sídísídí ada sídísídí kábà sídísídí sídí ìkàtúwí ènìlá ó mú o ọ̀làlà ó mú o. sídíkàtù eyín fújò owó tèmi. yeye gbogbo yín ẹkún àpọ́nlé bàbá oko. ẹja máa ṣe ní kọ̀ọ̀kan fọ́tò. àwọn màmá wọn ṣàdúrà fún àbàdàfíà ọmọ ogun. Fúnpẹ́lẹ́ alájí Tajudeen mi ò àgbẹ̀dẹ. ẹ ṣe ẹ lọ́jọ́ kó ẹ kú jó. àgbẹ̀dẹ iwájú ni nájímù ń wà ẹ lọ ẹ̀yìn kọ́ ni nájímù ń wà ẹ lọ ó ti mọ̀ mo ti mọ̀ yé o mo ti mọ̀ iwájú ni yàásí wà ẹ lọ ẹ̀yìn kọ́ ni yàásí wà ẹ lọ ó ti mọ̀ yé o mo ti mọ̀ ó ti mọ̀ yé o mo ti mọ̀ ọ̀gẹ̀dẹ̀ ti mọ̀ yé o mo ti mọ̀ ó 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 ti mọ̀ yé o mo ti mọ̀ bóyá má yìnbọn má yìnbọn yàtọ̀ má yìnbọn. ọlọ́pàá má yìnbọn má yìnbọn. ẹ má yìnbọn kó ṣááfì o ẹ má yìnbọn. sídíkàtù mi oṣù ìtí o. sídíkàtù mi sùrìtì mọ̀dà dára sí mi àlìmọ́ àlìmọ́tò ṣáàdìyà
ayaga ní ìhù ni o dáúdà mi dáúré asọ́ládà rẹ̀ tọ̀ mi olóríire o dáúdà dáúré ẹ̀tọ́ náà sábẹ́ tẹ́ǹtì dáúré ẹ̀fà náà sábẹ́ tẹ́ǹtì dáúré mi dáúdà olóríire ọmọ ni. sídìkàdù mi sùwìtì ojú òní ìyẹ́ sídì ultimate ó náwó sídìkàdù lọ́wọ́lọ́wọ́ o ultimate ultima èyí fùjọwọ́ rìn ultimate mi. sídìkàdù mi o ìyàwó alálùbáàríkà nílé ọkọ ọkọ ẹ fẹ́ràn ẹ ìwọ náà fẹ́ràn ọkọ ẹ gidi. sídìkà ò lápọn ẹni bá ti rí sójú a ti mọ̀ pé jẹ́ ntúlẹ̀dí ní sídìkà kì máa ń ṣe fáìtà èèyàn rẹ ni. àsìkò ẹ ti sàn wá sówó ó sàn wá sọ́wọ́ mọ́ sídìsídì ájà sídìsídì ájà sídìsídì. sídìkà dùn èyí fújò owó tèmi sídìkà ò ṣe sídìkà ò ṣe sọ́sọ́ bí owó mi sídìkà ò ṣe èyí fújò owó mi sídìkà ò ṣe sọ́sọ́ bí owó mi sídìkà ò ṣe èyí fújò owó mi sídìkà ò ṣe sọ́sọ́ bí owó mi sídìkà ò ṣe. máa ń bọ̀. ọlọ́pàá máa ń yìnbọn fún ṣáàfìwò kọ́sítọ̀ máa ń yìnbọn fún ṣáàfìwò lé apàṣẹ wúlò púpọ̀ o ìgárá kàrábà o ìgárá kàrábà o olú ńlá 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 náà ìyá lọ́mọ sírísírí. lẹ́yìn ìfúnjọ owó mi sírísírí. Sidikat bákan adébáyọ̀ náà ó sírí ṣáfihàn rẹ̀ ní apàṣẹ. ọmọ wọn ni jó ọmọ wọn ni jófin ìlú kábíyèsí ní oníjófin olólo 1 olólo 2 olólo 3 olólo 4 olólo máa sùn olólo máa lẹ̀ olólo máa nà. bàbá olóyè àdínní mùsùlùmí òdodo ọmọ eléégún tún ní ẹ ẹ̀sìn òpé ká má ṣe eégún. akẹ́ àpọ̀pọ̀ olúbẹ̀rẹ̀ ń gọ́ olúbẹ̀rẹ̀ òpé ká má ṣeré
òṣìṣẹ́ tó bá ṣọmọ pé ogún ọdún ìyá tó jọmọ pọ́pọ́ oṣù bí ó bá pọ́mọ á sì lẹ́yìn ọmọ onítẹ̀mí màmá rẹ̀. ẹ ṣé mo dúpẹ́ Àlàó ẹ jẹ́ ká lọ jókòó pátápátá náà. ẹ jẹ́ ká lọ jókòó pátápátá kéde sòwò ẹ pàlú o.